ẹ̀yin ọmọ Yorùbá ẹ súnmọ́ bí ẹ̀yin èèyàn mi mo tún mú ìròyìn kan wá fún yín ilé ayé ti bàjẹ́ gan o pásítọ̀ èyí tá a pè ní ìránṣẹ́ Ọlọ́run ẹ ń sọ pé ìránṣẹ́ Ọlọ́run ni yín ẹ lé Ọlọ́run ló gbé iṣẹ́ run yín ṣé ìwà tẹ́ ẹ̀ ń wù yìí so dára tó mo fẹ́ kẹ́ ẹ fi etí gbọ́ fídíò yìí mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ bá mi wo ọ̀rọ̀ yìí ìrí nǹkan ń ṣẹlẹ̀ nínú ayé o ṣé Nàìjíríà ti wá dàrú dé stage yìí ni ṣé Nàìjíríà ti wá bàjẹ́ dé bí oríṣiríṣi ìròyìn lọ́tún lósì gbọ́n gbé tá a fà wá wọ́n gbé ti pásítọ̀ wá wọ́n á gbọ́ ọmọ tó ń fún bàbá ẹ̀ lóyún wọ́n á gbọ́ bàbá tó ń fún ọmọ lóyún wọ́n á rí pé ọmọ ń fún ìyá lóyún oríṣiríṣi many things lákàn rí wo bá mi wo fídíò yìí kó o dẹ̀ pin. family land tó ti ṣe tipẹ́tipẹ́ kò fẹ́ sọ fún mi ni mo wá rò pé ẹ̀yin mọ̀ pé ìyàwó mi ti ṣe family plan ẹ̀ẹ́dẹ̀ sọ ohun gan ọgọ́ ọ̀sẹ̀ sọ inú báàgì aṣọ rẹ̀ mo ti rí ìwé family plan ẹ̀ kó tó mọ̀ pé ń bẹ̀rẹ̀ still náà ó ti dé náà mo ti bilé pé family plan tó lọ fẹ́ ṣe tó ti ṣe olóhùn ètí ṣe tí kí n wá tó fi ọwọ́ ara rìn mo ní ìwà àti dádì ẹjọ́ mọ̀ ń papọ̀ ẹjọ́ ṣe family plan pé dàsínú ìgbé dádì gan ti ń. ìyẹn pásítọ̀ dàsínú ìgbé dádì gan ti ń. ṣé church kan náà lẹ́jọ́ lọ. no landmark lèmi ń lọ dàsínú ìgbé pásítọ̀ ti ń bọ́ sùn ó ní irọ́ kìnìkan o mo sì ní talent kan pé mo máa ń lálà tí n bá lálà báyìí bí ẹ̀mẹ́ta mo ti lálà pé pásítọ̀ ń bá ìyàwó mi sùn mo máa ń wò pé so lè possible sà so nígbà wá di bá bí Friday ọdún tó lọ yẹn sà mo wà nílé àwọn ọmọ mi ò lọ school gbogbo àjọ wà níbi Friday ọ̀dáná ráìsì ọ̀rọ̀ àjẹun àti gbogbo ẹ̀ last ball mi ó wá bọ́ta ó lóun fẹ́ wẹ̀ ìyẹn ìyàwó mi ó ti rú sọmọ yà ó wá bọ́ta sí ìta ọmọ last ball mi wá tẹ̀lé ibi tẹ́mi tí ń wo tá a ti wà nílé tẹ́mi àti àwọn ọmọ mi jọ ti ń wo fíìmù inú ilé mo sáà ń gbọ́ ariwo ọmọ yẹn ń ta wípé kí ló mọ́ ọmọ tí ń ké báyìí nígbà tí ń dé ta ọmọ yẹn nìkan mo bá ìbáyàwó mi máa ó ti fi ọmọ yẹn síta kò sẹ́ni ẹ̀bọ̀dì ń ta ilé tọkọjú wa mo sì kò sí yẹn bẹ́ẹ̀ ni ọmọ yẹn mo sì mọ̀ pé ọjọ́ wọn náà ni mo ń jẹ́ sí mo wá kálẹ̀kùn kókókókókókókó ó tó bí 10 minutes tàbí 15 minutes tí mo wà lẹ́nu ọ̀nà pásítọ̀ tí mo sì lẹ́kùn tí ẹ tilẹ̀kùn mọ́ rí à ń pe ẹnìkan ní yàkàlídì tó náà jọ ń gbé ìyá yẹn wá jẹ obìnrin wá jáde bó ṣe rí báyìí ó rí pé mi ni ó ní ìmọ̀pẹ́ yìí ni pé oníṣòwò dáadé ni ó ní wọ́n wà nílé bí mo ṣe wá kálẹ̀kùn yẹn láti wọ́n á tánù mo ní èmi ni bàbá dúpẹ́ àmọ́ ní àwọn bọ̀ tí mo fi dúró ní ẹnu ọ̀nà náà ó tó bí ìṣẹ́jú 5 kí mo tó ṣílẹ̀kùn ẹ tó yẹ pé tí máa wá wọn lọ lé báyìí wọ́n máa ń ó kò yé mi ẹ má sọ ní story ẹ má jà ṣe ní di òfà fún wa ṣé ẹ suspect pé ìyàwó yín àti pásítọ̀ yìí ní nǹkan papọ̀ ni. bẹ́ẹ̀ ni sà bí mo sì bí wọn nínú inú ilé. ẹ gbà pé pásítọ̀ ti ń báyàwó yín ní nǹkan papọ̀. bẹ́ẹ̀ ni sà. nọ́mbà ìyẹn bẹ́ẹ̀ yẹn elékìrí ẹran mẹ́rin kọ́. ẹ ṣe sà so mo lálàá náà ni mo rí i pé mo bá ìyàwó mi sọ̀rọ̀ lójú oorun pé má bínú pé tí mo ṣe sí ọ ní táìmù àyẹ̀wò nípa pé mo ń fẹ́ obìnrin fẹ́ bí pé ọ sáà pé àgbà tó tèmi àti ẹ̀ fẹ́ra mi ṣe ẹ tí ó kébékébé tí máa ń yan àlè pé ìwọ lọ fa o ìyẹn lójú ìran tí mo ṣe bá sọ̀rọ̀ nìyẹn o so bí mo ṣe wá bá sọ̀rọ̀ oṣoobi yẹn tán òun náà wá ń bá mi sọ̀rọ̀ bọ̀ mi mọ tí bá mi sọ lójú oorun bí mo ṣe lajú nìyẹn mo wá jí mo wá pè bóyá bíi ijọ́ kẹta síbẹ̀ mo wá pè wọ́n á ní ìyá lágbẹ́já mo dẹ̀ lálàá o pé àlá tí mo lá mo rí pé mò ń explain pọ̀ nígbà tí mo ṣe fún táìmù yẹn pé mò ń bí ọ pé kọ́ má bínú pé gẹ́ẹ̀ tí mò ń pa ọmọ pé mò ń fẹ́ pé òótọ́ ni mò ń fẹ́ pé wọ́n ló sì fà ipe tí wọ́n náà ṣe. àlàyé bóòlù ẹlẹ́rìkiri ẹ̀rọ ti dé ẹ sọ́ra yín. so lọ́wọ́ nígbà tí mo wá sọ bẹ́ẹ̀ tọ́ wá ní òun náà ní nǹkan tó ń fẹ́ sọ fún mi ọ wá ní táìmù gbà yẹn pé dádì ni ó ṣiṣẹ́ fún un pé ó ní wọ́n ní kó wọ́n tọ́ ìtọ̀ ìdájí kó wọ́n lọ ra ẹran kìlí ẹran 4 wípé kó wọ́n fi ìtọ̀ ìdájí tó ń bá tọ̀ kó wọ́n fi sè wípé tó ń bá fi sè kó wọ́n wá dín kóhùn òde wípé tóun bá ti dín kóhùn wá tí wàá gbé wá padà kóhùn bá fi ṣiṣẹ́ sí i pé mi nìkan mo gbọ́dọ̀ jẹ ẹran yẹn ipò sì ṣe bẹ́ẹ̀ náà mo ní ṣé mi nìkan mo wá jẹ ó ní ẹ táìmù gbà yẹn ni wọ́n ṣe ìnáwó kan ní táìmù gbà yẹn pé. ọlọ́yin nìkan lẹ jẹ́. bẹ́ẹ̀ ni ó lé mi nìkan mo gbọ́dọ̀ jẹ mo ní sẹ́ kí wọ́n ní kíní yẹn sí ó ní mo sọ fún un. ẹ kiri ẹran 4. bẹ́ẹ̀ ni sà. pé kóhùn ó fi ìtọ̀ dájí sọ́ọ̀rì ẹ má sọ̀rọ̀ sí mi lẹ́nu sáàkì mẹ́wàá ti kọjá àbí pé kó o fi tọ̀ dájí ṣe kó wọn wá dín fún yín kẹ́ ẹ jẹ́ ó sì lóun ti ṣe ẹ̀dẹ̀ náà ti jẹ́ ó wá tó gbà wo tó lóun ti tẹ́ ẹ ti jẹ́ kó tó sọ fún yín yẹn. láti last year ni o di ọdún ìlọ ẹsẹ. ó ti rò pọ̀ mára yín. ó ti rò pọ̀ mára yín. lẹ́yìn àríbi báyìí kí ló mọ ọmọ wípé ó sì árí báyìí ni wọ́n làwọn èèyàn sọ fún mi ń ta. bó kí wọ́n á ní iṣẹ́ tí ni wọ́n lára yẹn ó ṣe. kò yé mi o
mo bí lè mo níṣẹ́ kí wọ́n sọ pé yóò ṣe lára mi. It's all right, madam. Ọkọ yín mọ tọjọ́ àbí ọmọ tọjọ́ ẹ má jẹjọ tí náà pọ̀. Ọ̀yà. Lórúkọ mi ni Bánkọ́lé Rebecca. Táwọn náà wọ́n jẹ́ Bánkọ́lé. Ráfì ni ọ̀dà àbọ̀ ọmọ Rebecca. Bánkọ́lé Ráfì, ok. Níbi tí wọ́n ti parí ọ̀rọ̀ ní ti mo torí ọjọ́ ni. Ẹ ṣeun. Nọ́mbà 1, ọkọ mi jẹ́ nìkan tó ń ta tẹ́tẹ́ diabetes. Káṣá sọ wípé lórí diabetes lówó iṣẹ́ mi. Wọ́n sọ pé lórí tẹ́tẹ́. Lórí tẹ́tẹ́ lówó iṣẹ́ mi rún lé lórí. Tẹ́tẹ́ yìí lọ tatatata tí mo fi ẹjọ́ rẹ̀ sùn ìránṣẹ́ Ọlọ́run yìí wípé ọ̀rọ̀ rẹ̀ ti sùn. Kan rán kí ọkọ mi ó mú owó wọlé lálẹ́ yóò ti bìlífù pàtì líìfù ara wa ti kò tó rẹ̀ yóò dé jíjáde ìlàjì. Dáàdì yẹn wá dáhùn wípé kí ni nǹkan tí mo wá bẹ́ẹ̀ ṣe mo lò tẹ̀ ti sùn mi. Àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ gan mọ̀ pé ń ta tẹ́tẹ́. Ó di ọjọ́ kan mi mọ̀ pé ó jẹ́ onímọ̀rúwá ní owó ó di ọ̀sẹ̀ kan ẹni 16,000 naira. Ó wá lọ ó wá jáde ó wá dé ọmọrúwá yẹn wá wálé ọmọrúwá yẹn ṣe wálé wọn ní ọkọ yín kọ́ madam mú níwọ̀n tí ì wọlé sẹ́tún ṣiṣẹ́ lẹ́ni Sunday ni wọ́n ní láwọn fẹ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe dé ń jọ yẹn ọmọrúwá ti dé láti 7 ọkọ mi bọ̀ ní tó 11 ní àtọkọ mi wọ́n bọ̀ ní tó 11 wọ́n dáhùn ìpè kí ni nǹkan tí dáàdì yín máa ń mú tàbí mo ní bí ẹ ṣe máa ń pẹ́ dílé kọ̀ọ̀kan ni bí ó ṣe wá ń dé báyìí. Kí lẹ́yìn ṣe pẹ̀lú wọn tí wọ́n fi mọ̀ pé tó lọ. ọdẹ ni mo fẹ́ bó ṣe wá dé tọkọ mi dé ní nǹkan bí tó lẹ́hùn yóò wà tọ́nù nígbà tó ti rí onímọ̀rúwá ọmọ wa ní onímọ̀rúwá kó lè mú pé yóò tún sá lọmọ yín lọ́wọ́ tẹ́ni rí onímọ̀rúwá ṣe wá rí bí wọ́n ṣe ọ wá ní di next day kóun tó sọ anything kí n kọ́kọ́ bó ń pè dádì yìí ìgbẹ́lẹ́ ọ̀jọ̀ wa ni wọ́n ń gbé kí n kọ́kọ́ bó ń pè dádì yìí mo ní kí ló dé kó wo mọ̀rúwá fún kí ni ti dádì pẹ̀lú níta lọ́wọ́ dádì mo wá pè dádì lórí fún ẹjọ́ yọjú sí mi nísàlẹ̀ dádì yẹn wá dáhùn wípé kí ló dé ya dúpẹ́ mo ní ẹjọ́ nítorí Ọlọ́run mo lálejò sálẹ̀ bẹ́ẹ̀ ṣàṣedé ó ṣàlàyé ó ní ẹ̀yìn dádì òun mọ́ pàdé ṣe ayé ń ṣe yín bíbò àwọn tẹ̀ dáhùn ìpè táyé bá ń ṣèyàn níjọ́ tí wéyè bá ti mọ̀ pé wéyè ń ṣe ìjọ́ náà lára rẹ̀ yá kí ni tó ṣẹlẹ̀ ìwọ ni kò tiẹ̀ yé wọ̀ mọ́ wípé ó ti sú ọ orí òkè ni wọ́n lọ látàárọ̀ ìwọ orí nǹkan kan tó ṣe ọ̀wọ́ ṣe kéde kan. Ẹ̀yin náà dẹ̀ save time lẹ́ẹ̀kan. ó ní mọ́rúwá yẹn dá aṣa pé òun ṣàmà gba owó lọ ní alẹ́ ọjọ́ yẹn dáàdì then travel níjọ́ Monday ọ̀rọ̀ yẹn jẹ́jọ́ Sunday dáàdì yẹn wọ́n náà wípé kí wọ́n la fẹ́ ṣe nígbà wọn tú àkọ́kọ́ mi wọ́n bá 1,010 naira tó mú bọ́ ní kabi tó lẹ́hùn láti ìdájí aago 6 tó ti jáde bí dáàdì yẹn ṣe wá náà wípé ọmọrúwá kán bò ń bẹ kọ́ mọ gbé mọ́rúwá lọ tóun bá ń ṣiṣẹ́ òun ọ̀dà owó padà wọ́n wá ṣàyàrí pé òun náà máa san owó lọ́la pé ó mọ̀ pé òun náà ń jílì fà bí ọkọ mi sáré dáhùn ìpè kò sí nǹkan tó ń fẹ́ ṣe dáàdì ní láti kó owó tí wọ́n fẹ́ fi wọ mọ́tò ìjọ kejì sílẹ̀ pé kán gba 1,000 naira owó ọkọ mi kò ó jẹ́ 3,000 naira nínú 16,000 tí wọ́n jẹ́ onímọ̀rúwá dáàdì yìí kó lé lálẹ́ ọjọ́ yìí wọ́n fly ara wọn níjọ́ kejì pé táwọn bá ti dé kó onímọ̀rúwá yẹn wá bá àwọn ipá àwọn máa ṣe bí dáàdì yìí ṣáàṣe wá sọ dáàdì mi onímọ̀rúwá yẹn ṣe wà náà dáàdì yẹn wá pé ìyá Dúpẹ́ so ti rí ara àjọ àti àgbà ní chọ́ọ̀chì lé ni pé kò tó apẹ̀rẹ̀ àgbàna tí wọ́n gbé káwájú ọkọ rẹ̀ tí wọ́n ní kọ́ mọ́ ṣiṣẹ́ sórí pọ́sẹ̀sì rẹ̀ ní alẹ́ ìbà ìmúni Ọlọ́run tiẹ̀ ṣe Ọlọ́run jẹ́rìí ara rẹ̀ lóòótọ́ wọ́n jẹ́ pé wà àwa méjèèjì tún bí inú wọ́n bá wa sọ̀rọ̀ wọ́n fi ọ̀rọ̀ Ọlọ́run bá wa wọn ṣe. Ṣé ló fa àtẹlẹ́ràn ni? ẹ máa gbọ́n ó wá àtijọ́ kejì tí dáàdì wà travel tí onímọ̀rúwá náà dé níjọ́ kejì wá gbé mọ̀rúwá wọn náà wípé lẹ́yìn Dúpẹ́ ṣé bá ṣe máa bá lọ nílé tẹ́tẹ́ tó ń ta kò jẹ́ kó ní nǹkan lára kò jẹ́ kí ló ní ó yàtọ̀ tẹ́tẹ́ yẹn ṣe à ń jẹ pé kínní sí ìkíyà ìdílé wa wípé tẹ́tẹ́ yẹn gan láti àárọ̀ ọjọ́ tí mo ti fẹ́ tẹ́tẹ́ yẹn ti wà nínú ọ̀rọ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run nígbà tí mo wá tí dáàdì wa ti travel dé mo wá béèrè pé dáàdì kí ni mo lè ṣe dáàdì yẹn wá náà wípé tí màá jáde sọ́ra ra wọn kàn máa wò mí ni wípé ọkọ mi ń jáde kò lákòjọ bí dáàdì ẹ̀ ṣe wá ní tí má lè ṣe nǹkan máa ṣe nǹkan báyìí wípé kí n ra ẹran wípé ìtọ̀ tí mo bá ọkọ̀ tàn kí n fi bù kí n dẹ̀ fún wípé bí ìgbẹ́ ṣe ń rùn sí ènìyàn pé yóò rùn sí tẹ́tẹ́ yẹn máa rùn sí bó máa rùn sí tí kò ní ta mọ́ kò dẹ̀ jù báyìí lọ mo ẹran yẹn ń 300 gan ni mo rà ní òjè kò dẹ̀ ṣe 4 ni wọ́n gbé sí bí mo dẹ̀ ṣe bọ̀ tán mo lọ gbé fún dáàdì yẹn wọ́n bá mi
báyọ̀ ṣe báyọ̀ praise báyọ̀